Adigunade ọkọ Abikeade okú ọdún okú ìyèdún okú àjọ̀dún orí kádún ẹ̀mí rẹ yóò ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Èdùmàrè àmín o. Abikeade bẹ̀mí níṣẹ́ oníhun ó ti jẹ́ ó ní oge ayọ̀ orí mọ́ládé orí tó ṣe é mú yangàn láwùjọ ó ní ìfẹ́ ayé òun lé lọ́dún kí wá bóun kí ó ní bí gbogbo ayé bá kí ọkọ tí wọ́n lọ́gùn lọ́gùn oge ayọ̀ dákun bá mi kí tèmi lọ́gbọ̀n lọ́gbọ̀n ó ní ọ̀rẹ́ mi níjọ wọ́n wá bá mi kí ó ní fẹ́ mi níjọ wọ́n wá bá mi gẹ́ ó ní bàbá mi níjọ wọ́n wá bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtọ́jú ó ní bàbá àwọn ọmọ mi níjọ wọ́n wá bá mi kíra fábíàmọ tòótọ́ Adékúnlé Joshua ó ní fọdún èyí ṣàṣemọ́ Adigunade ojú rẹ̀ yóò túbọ̀ máa rọ́dún nínú ọwọ́ nínú ọmọ àlàáfíà òun àìkú baálẹ̀ ọ̀rọ̀ ọmọ gbẹ̀mí ìbàdé ìlú Ifetedo ti yá mo ní ọgbọ́hùn ẹnu mi bí mo fẹ́ máa pókílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ní Ifetedo ọmọ onílùú kan bàbá tí bá ọmọ onílùú kan bàbá tí bá ọmọ ìlú kan èyí tó fọwọ́ ẹkùn ṣe lọ́jọ́jọ́ sí akétépe tí ẹ̀rín ló fi ṣọ̀sán rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ olódò kan ó tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ó tàràrà odò tó ṣàn wéréké tó ṣàn wéréké ó dé ìkúnlẹ̀ ọ̀ṣìlẹ̀ ó dá bàtà ó dé ìkúnlẹ̀ adélàwẹ̀ ó dòkun onígẹ́gẹ́ wọn ò gbọ́dọ̀ bù mú abàbàjà wọn ò gbọ́dọ̀ bù wẹ́sẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ ni yóò mú mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ ojú rẹ̀ wù mí ọ́ ibi dẹ̀dẹ̀ kó má bá lábẹ́ lọ ọmọ onífìtílà kan rẹ́bẹ̀tẹ̀ iná kì í kú níbẹ̀ tán sọ́tòrù ibẹ̀ làwọn bàbá rẹ̀ ti ń kàwọ́ ẹ̀yọ ni wọ́n fi ń pè yín lọ́mọ nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ ìpè ọ̀ọ́ni ẹ̀rù jẹjẹ ọmọ wọn nílùú Ifetedo mo ní ọmọ ọ̀dà gànjọ́gànjọ́ lúrẹ̀ lóde bàbá Daniel ire lójú ọwọ́ rí ọ́ ojú rẹ̀ ò ní rí bí bàbá Táyé lolú èjì rẹ̀ iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ o ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ̀ ṣe bàbá fìyìn fọlúwa ẹnu ọpẹ́ rẹ̀ ò ní kàn ó túbọ̀ máa lẹ́nu ọpẹ́ kò wá sí bó ti wù kó pẹ́ láàyè tó onímọ̀ sáré ọmọ láṣẹ lẹ́dùmarè ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kùn ibi ò ní bá ọ ojú rẹ̀ ò ní rí bí ọkọ̀ Gàníyà Ọlárẹ̀wájú Abikeade ọlárẹ̀ oníjàjò rẹ̀ yìí láṣẹ àdáni wáyé onífọlápẹ̀tàn láṣẹ lẹ́dùmarè àyà rẹ̀ lóhùn mọ rírì rẹ̀ gidi gan ó wá ní bóun fásikò yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́kùn tọ́jú òun àtàwọn ọmọ ó ní bóun wí fáráyé pákíkanjú ọkùnrin ni ó ní wọ́n ní tinitini tíntín níwọ̀n rẹ̀ ó ní wọ́n nígi lẹ́yìn ọgbà òun ó ní wọ́n ló pọ́nmú lérò tí ò jẹ̀bi wò ó ní lẹ́yìn Elédùmarè ìwọ ni ká gbóríyìn fún ó wá ní láwùjọ àwọn kan alálùbáríkà ìwọ lágbádé fún adé rẹ̀ ò wá ní ṣí láṣẹ Elédùmarè ọba Adigunade ní ìta ní tí ní tójú lẹ̀ mọ́lẹ̀ láṣẹ Elédùmarè ọba ibi tó ti ń gbà yìí ní dẹni ẹ̀tẹ́ ó máa mọ̀ ọ́ ṣe ni ìpẹ́tẹ́lẹ̀ rẹ̀ ní bára yẹnu ipá ayé ní ká ní jẹgun kẹ́yìn ẹran
oníwà kìsà kẹ́yìn aṣọ ó máa lọ rẹ̀ ó máa bọ ire àti wọ́n àti fẹ́ẹ̀rẹ̀ Abikeade ẹ ó túbọ̀ pẹ́ fúnra yín àṣírí yín ò wá ní tún fọ́mọ aráyé rí iṣẹ́ àwọn ọmọ yìí yóò ṣojú ẹ̀mí yín o ẹ ó túbọ̀ pẹ́ fúnra